lágbára ọlọ́run tó máa kì í ṣe àṣìṣe gbogbo àdá ò ní ayọ̀ ṣe ìṣubú ẹ̀yìn dáná gbogbo ayé ò ní fún lágbára ọlọ́run tó máa kì í ṣe àṣìṣe gbogbo àdá ò ní ayọ̀ ṣe ìṣubú ẹ̀yìn dáná gbogbo ayé ò ní fún mo fẹ́ kí ẹ gan ni mo fẹ́ kí ẹ ṣe òun tó. Congratulations, I'm bringing Antina with you. Òdòdó pa mí ló pa ẹnu ta bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Ọ̀rọ̀ mọ́tò tí Ọọ̀ni of Ilé-Ifẹ̀ tó fún bàbá Ìjẹ̀ṣà mọ̀ tó ti dógun mi lẹ̀ ọmọ tó ti dá wàhálà mi lẹ̀ wàhálà wo ni mọ́tò tún dálẹ̀ Ọlọ́run ẹ farabalẹ̀ ìyẹn nàá náà fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì mọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì rí gbọ́ rárá pé bàbá Ìjẹ̀ṣà ti dolóyè bákan náà kì í ṣe pé ó tún dolóyè lásán Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọjájá the second ó fi mọ́tò ayọ́kẹ́lẹ́ funfun àsánsán ó fi jìn bàbá Ìjẹ̀ṣà ó fi jìn òun àtìyàwó rẹ̀ CEO Lumini nígbà tí wọ́n lọ kí ọmọ tuntun bá bàbá láàfin. tí ò kí ń mú ogun kò sí ẹ̀dá láyé tí ò kí ń mú lára máa pọ̀ nílé lágbára ọlọ́run tó máa kì í ṣe àṣìṣe. wàhálà wo wá ni mọ́tò ayọ́kẹ́lẹ́ tí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tó fún bàbá Ìjẹ̀ṣà wàhálà wo ló dálẹ̀ ń mú wá fún yín lẹ́yìn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bẹ́yìn náà sì mọ̀ yìí pé àwọn ọ̀tá bàbá Ìjẹ̀ṣà méjì péré náà ni níkànnì ayélujára tí ò tí í pé ẹ jẹ́ ká máa sọ ká máa yan ẹ̀yin náà mọ̀ yìí pé gbogbo àwọn ènìyàn mọ̀ pé Princess Dámilọ́lá àti Ìyábọ̀ Òjó àwọn ni wọ́n dúró ṣinṣinṣin pé bàbá Ìjẹ̀ṣà gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àwọn òbú wọn fẹ́ léhùn torí pé ẹni ó bá ṣẹ̀ ó gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ni ṣùgbọ́n ó ti dé bá a ṣe ń sọ̀rọ̀ yìí mò ń bọ̀ ẹja ọkọ̀ kan tí CEO Lumini tó pò sí kànnì ayélujára lẹ́yìn ìgbà tí wọ́n ti Ilé-Ifẹ̀ dé ẹ má lọ ibì kankan wàhálà ti dé èyí ló kan Ìyábọ̀ Òjó àti Princess lórí ọ̀rọ̀ mọ́tò tí wọ́n fún bàbá Ìjẹ̀ṣà mò ń bọ̀ ná ẹ má lọ ibì kankan ẹja kan tí ìyàwó bàbá Ìjẹ̀ṣà yìí CEO Lumini tó pò sí kànnì ayélujára mò ń bọ̀ ná ẹ má lọ ibì kankan o ibì kan là ń lọ ó post báyìí ó ní His Imperial Majesty Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọjájá the second the Ọọ̀ni of Ifẹ̀ wá tàgì péjì bàbá ó wá ní Your Imperial Majesty, thank you so much for the gracious reception and royal blessing. Ó ní òun kí bàbá wa Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ yìí Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì èèyàn Ọjájá the second fún àdúrà tí wọ́n ṣe fún òun àtọkọ òun gẹ́gẹ́ bí wọ́n tún ṣe gba àwọn tọwọ́ tẹsẹ̀ tí wọ́n sì ṣàdúrà tinútinú. Your wisdom, generosity and continuous support means the world to our family. Ó wá ní sẹ́ẹ̀rí ọgbọ́n yín gbígbà wá mọ́ra yín tó yẹ pé generosity yín bákan náà pé ẹ tún wá ń support family mi tẹ́ ẹ̀ tí ẹ̀ dúró lórí ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀. Ó ní bàbá ẹ ṣeun o ó tàgì ọkọ rẹ̀ yín bàbá Ìjẹ̀ṣà ó tàgì ìyàwó rẹ̀ káwọn èèyàn lè mọ̀ yìí pé bàbá Ìjẹ̀ṣà mọ̀ ń bá wí ọkọ mi ò yín lọ́kọ mi o. We are profoundly humbled by your exceptional warmth, fatherly love and generous hospitality. Thank you for being a good father-in-law. Ó wá ní òun kí Ọba Adéyẹyè pé ẹ ṣeun o ẹ̀sìn tẹ́ ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ bàbá ọkọ mi gbogbo yín náà lẹ mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n ti bí. And your grandson èèyàn ọmọ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí King Kaga Omiyinka say thank you papa. Èyí tí ìyàwó bàbá Ìjẹ̀ṣà CEO Lumini tó post kànnì ayélujára ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tó bá post yóò tààgì ọkọ rẹ̀ tí í sì bàbá Ìjẹ̀ṣà Ọláyínká James. Ẹ wá mọ̀ kí wàá ló fa ti Ìyábọ̀ Òjó àti ti Princess nínú ọ̀rọ̀ yìí ó yẹ jẹ́ wá gbé yín débẹ̀ ẹ jẹ́ ń gbé yín lọ comment section mo sọ mo ní sẹ́ ráwọn ará comment section yìí àwọn gan ni ẹ máa dógun lẹ̀ àwọn ni ẹ máa dọ̀tẹ̀ lẹ̀ aláyọ̀ ń yọ̀
wọ́n ń ṣe kí ló dé tẹ́ wá ń tààgì àwọn èèyàn pé kí wọ́n wá máa rí i pé bàbá Ìjẹ̀ṣà ń sun rere. ẹ já ka kọ́mẹ́ǹtì bíi 2-3 táwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí pé Ìyábọ̀ Òjó pé ó yá o wá wò ọ̀tá rẹ̀ ti ń sun ribiribi. mò ń bọ̀ ẹ já mú kan wá. wọ́n mi wá dùbọ́ sí abala àríwísí ti péèjì bàbá Ìjẹ̀ṣà ó ní orí Ìyábọ̀ Òjó tún ti gbóná wá ẹ tí ì rí nǹkan kan. mò ń bọ̀ ẹ jẹ́ n tún mú mi wá fún yín. àwọn kọ̀ọ̀kan tẹ̀ tún rìpláì ẹni náà ẹnìkan ní kí ló wáá fẹ́ bọ́lọ̀ ń fa òótọ́ dẹ̀ ni ọlọ́ndọ̀ lẹ́jọ́ ọlọ́run fẹ́ lọ kóòtù ta ni lọ́ọ̀yà tí ó dá. ẹnìkan ní please leave Ìyábọ̀ Òjó out of this. ẹnìkan náà tún sọ pé èèyàn Olúbùkọ́lá you keep forgetting that Ìyábọ̀ Òjó is swearing higher every day. wọ́n ní Ìyábọ̀ Òjó náà ń sun rere o bí bàbá Ìjẹ̀ṣà ṣe ń sun rere lápò ara rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ Ìyábọ̀ Òjó náà òun náà tún sun rere. ẹjá tún wo kọ́mẹ́ǹtì mi àti ìdí ẹ ṣàfarabalẹ̀. ẹlòmíín tún bọ́ síbẹ̀ ó ní rated class captain lòun jẹ́ kí lòun kọ sábàlá àríwísí ó ní orí Ìyábọ̀ àti princess a tún gbóná wá olórí wọn yóò tún tan náà lẹ̀ pé ẹni àlòrò pé ò lè pàgọ́ ó máa tún ń ṣe bẹ́ẹ̀ ó máa tún ń kọ́lé alárùrù. ẹ jẹ́ n tún mú kọ́mẹ́ǹtì bíi 2 àbẹ̀yọ kan wá sí kí n tó wá sọ àwọn ọ̀rọ̀ kan. Yemi Star òun sọ pé on a normal day ní tá a bá ní àwò lọ́jọ́ lásán gan ló pé tí ò sí nǹkan kan. Bàbá Ìjẹ̀ṣà my favourite comic actor ó ní Bàbá Ìjẹ̀ṣà tẹ̀ ń wò olóṣèré aláwàdà tó mú láàyò tòun ni na handsome guy ó ní tá a bá ní àwò dáadáa Bàbá Ìjẹ̀ṣà rẹwà lọ́mọkùnrin o ṣé lóòótọ́ ni àbí òótọ́ kọ́ ẹ̀yin náà wò Bàbá Ìjẹ̀ṣà dáadáa. That is why one person ti ń sọ princess ni ẹja là ó that is why one person want to have him by force ó nítorí náà lẹ́nìkan ló fi ní dandan lá ọ̀run sùn lápárò sùn gbọ́dọ̀ kú sí póun gbọ́dọ̀ ní Bàbá Ìjẹ̀ṣà gẹ́gẹ́ bí ọkọ ni bí ọba jọkọ ẹni a sì jálè ẹni ǹjẹ́ ló wá lè jálè báyìí n lérò pé eléyìí ti bọ́ want to have him by all force torí pàwọn náà ti mọ̀ pé wọ́n ní princess fẹ́fẹ́ Bàbá Ìjẹ̀ṣà ló dá wàhálà lẹ̀ but as he reviews implication setting ó nítorí pé gẹ́gẹ́ bóun sì ń sọ nítorí pé kò gbà fún princess láti fẹ́ra ó nítorí náà ni wàhálà ní ẹ fi set wàhálà sí Bàbá Ìjẹ̀ṣà lọ́rùn in the disguise of movie torí pé ó wá sọ pé kó wá bóun ṣe movie gẹ́gẹ́ bí Bàbá Ìjẹ̀ṣà náà ṣe narrate story fún àwa online in-law. wọ́n ní may the Lord continue to protect and bless this couple. ó wá fi àdúrà ó fi gbàlẹ́gbẹ̀ẹ́ fún Bàbá Ìjẹ̀ṣà ó lóun ṣàdúrà fọlọ́run kọ́mọ bóun dáàbò bò kó sì máa bless àwọn couple náà. oríṣiríṣi ìkànnì ayélujára oríṣiríṣi comment ní ti ń lọ táwọn ènìyàn ní orí Ìyábọ̀ Òjó orí princess ti gbóná wá ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ wa sáwọn ènìyàn ó ní ìdí láti wò pé káwọn ò fi princess àti Ìyábọ̀ Òjó kún ó fi hàn lẹ̀ sáàyè wọn ẹni ó bá fẹ́ máa bá Bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó rẹ̀ tí wọ́n bá fẹ́ máa bá wọn dunnú kọ́ máa bá wọn dunnú àwọn èèyàn kan ní kí wọ́n fi àwọn èèyàn yìí náà lẹ̀. ǹjẹ́ kí ni èrò tiyín lórí ilé àwọn kan sì ni àwọn náà ti ṣe jù lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà pé táwọn náà pé wọ́n deserve gbogbo táwọn ènìyàn ń sọ kí lè èrò tiyín lórí ẹ drop comment kẹ́ subscribe sórí YouTube channel wa.